ní báyìí ǹjẹ́ a rí àwọn project kan tẹ́ ṣe àbí méjì àbí mẹ́ta tó jẹ́ pé ẹ ti ṣe tẹ́lẹ̀ àbẹ́lẹ̀ tẹ́ ṣe ń ṣe lọ́wọ́ àbẹ́lẹ̀ tó jẹ́ pé ó wà nínú plan yín pé ó wù mí kí n ṣe báyìí báyìí. Naam, àwọn project tó jẹ́ wípé mo ní níwájú tí mo ti dáwọ́ lé àwọn kan ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala nínú kádàrá kò tí ì fi hàn wá wípé ìparí rẹ̀ bí ó ṣe rí ni ó ní pé ilé ẹ̀kọ́ tí mo dákọ̀ fún yẹn Ma'hadul Imam li Ta'lim Imam Institute of Learning so alhamdulillah Allah ní kí n ti ní CAC rẹ̀ lọ́wọ́ so ṣùgbọ́n kíkọ́ rẹ̀ ẹ̀rẹ́ pé mọ́sálásí ẹ bá wọn akẹ́kọ̀ọ́ mọ́sálásí gbẹ̀tẹ̀ ìdíbí nsìn so and the mosque yìí ni kì í sí mosque ni mosque community ni so àwọn ní ẹ̀sọ́ ẹ máa kọ́ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ wọ́n yá wa ni à ń lò ní àánà wa ibì kan wà ní ilé tí Allah ní kí n kọ́ sí ibà yìí tó kọ́ fún mi mo fi ilẹ̀ kan lẹ́ẹ̀mbẹ́ tí mo fẹ́ kọ́ classrooms even kó ti jẹ́ 5 classroom ni ó gbà ní or 10 kankan mo fi ilẹ̀ bẹ́ẹ̀ so à ń gbìyànjú rẹ̀ ni ṣùgbọ́n kò tí ì jọ ní project mo ní iwájú nìyẹn so tá a bá ń bọ̀ bẹ́ẹ̀ so a lọ báyìí sí. So wọ́n ti báyìí. Wọ́n lọ báyìí. So lọ báyìí. So classroom la fẹ́ kọ́ ọ́n bẹ́ẹ̀. Classroom. So a wà tún wọlé padà àwọn ìta àti bẹ̀rẹ̀ sí kọ́. So a kàn fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. So ilé ìgbé tá à ń gbé fún àti àgbà náà bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká lọ síbi tí a ti bẹ̀rẹ̀ tó ti ní structure. So ọwọ́ bí tí a ṣe ń pa lọ náà nìyí so a fẹ́ kí ó yẹ tó bí lè ṣe lọ nísìn a lọ ní kí n máa síta máa fọ́ọ̀mù L a máa fọ́ọ̀mù L so this classroom so pẹ̀lú àwọn ìgbìmọ̀ náà wọ́n níbi classroom a fẹ́ gbé lókè náà ni so Jazakumullahu khairan náà Jazakumullahu khairan. Fọdọlẹ́yà Sudais Nigeria so classroom lele so wọ́n máa link máa ìsàlẹ̀jọ́ fi wá lọ báyìí wọ́n wá sí báyìí so àmín Jazakumullahu khairan àmín Jazakumullahu khairan àwọn ènìyàn àti àwọn ènìyàn Jazakumullahu khairan ìṣẹ́ gan ẹkú dìde wa ẹkú mẹ́rin wọ́yẹ Jazakumullahu khairan. So àfikọ́ jẹ́ pé èyí ò ní markaz islami ìtumọ̀ àwọn markaz islami ni pé tó yóò ní mosque yóò ní classroom yóò tún níbi ìkàtọ́ yẹ pé tó bóyá ìtọ́jú mọ́rọ̀ clinic health clinic díẹ̀díẹ̀ yóò fi mọ́ abẹ́ tíyẹn bá níbo lẹ́yìn ustaz bíi ta'ala dáwà Nàìjíríà látọ̀dọ̀ ohun Sunnah yóò ṣe kíni yóò rìn lẹ̀ lápẹ́ yóò ní ẹbá lọ mọ́sálásí tí ẹni Rasulullah sallallahu alaihi wasallam hada huwa sunnatu hada wa qawlu hada wa fi'lu hada wa takriru tó yẹ pé ẹ̀ńtẹ́ ẹbá mọ́sálásí yani imamu bid'i imam kidika ijo ke yo kan fagle ko e ma ja fa wa se lecture bi ma o tin tan face ni itan ni pe ni jani ba tin e ba ti ni markaz tara ti tó ní masas tara ti abo ni ile ẹ̀kọ́ ti tara ti alhamdulillah rabbil alamin gbogbo te ni olùkọ́ kan wo class gba te ṣe kola la kola rasulullah tí kan dé tó ṣe kola Shaykh kò ní sí yẹn be and then e de mo pe to e ti ní àwọn kan tere tó pé ẹni ma tọ́ka sí pé ẹ̀rí àwọn eléyìí. Masha Allah.